Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi bí a ṣe gbọ́ òun. Wọ́n ní bàbá wa Erin ńlá, wọ́n ní wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn, wọ́n ní sí àǹtí wa fashion, wọ́n ní àǹtí wa dákẹ́, wọ́n ní àǹtí wa ò lè sọ̀rọ̀ nígbà tó gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá wa Erin ńlá sọ. Wọ́n ní àǹtí wa fashion, wọ́n ní bàbá wa Erin ńlá sọ fún wípé ìgbà tí àwọn fẹ́ Queen Naomi o, ìpè Queen Naomi, ìpè àwọn bá wọn lé ni. Ìpè Queen Naomi jẹ́ ọmọlúàbí ènìyàn, èyí tó jẹ́ pé àwọn nífẹ̀ẹ́ láti ọkàn àwọn. Wọ́n ní àwọn jẹ́ ọba aládé, wọ́n ní àtìgbà tí àwọn ti jẹ́ ọba, àwọn ò tí ì bá obìnrin nílé rí yàtọ̀ sí Queen Naomi. Wọ́n ní gbogbo àwọn èèyàn ń rò pé kí ló dé táwọn fi nífẹ̀ẹ́ Queen Naomi. Wọ́n ní kì í ṣe pé bóyá nítorí àwọn bá Queen Naomi lé nìkan ni àwọn fi nífẹ̀ẹ́ Queen Naomi. Wọ́n ní ṣùgbọ́n ẹwà Ọlọ́run ó wà nínú ayé Queen Naomi. Ìmísí Ọlọ́run ó wà nínú ayé wọn. Queen Naomi jẹ́ èèyàn kan tó ní ìtẹríba, èyí tó jẹ́ pé wọ́n dẹ̀ ń jẹ́ kí Ọlọ́run kó máa darí ìgbésí ayé wọn. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní látìgbà tí àwọn ti fẹ́ Queen Naomi, wọ́n ní kò sí ọkùnrin kankan tó ti sùn mọ́ wọn rí. Wọ́n ní àwọn nìkan ni. Wọ́n ní kò dẹ̀ sí ọkùnrin kankan tó máa sún mọ́ wọn. Wọ́n ní yàtọ̀ sí yẹn, wọ́n ní ẹni tí Ọlọ́run bu ọlá fún òun ni Queen Naomi. Wọ́n ní kí èèyàn kankan kó má fi ara ẹ̀ wé Queen Naomi o. Kéèyàn kankan má feel pé òun àti Queen Naomi àwọn wà nínú sẹ́ẹ̀tì kan náà, wípé wọn ò sínú sẹ́ẹ̀tì kan náà rárá. Kábíyèsí sọ̀rọ̀ ilẹ̀kùn, ẹ̀yin èèyàn lé allegedly ni o. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jẹ́ kí n kí yín nílé lóko àti lẹ́yìn odi. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o, àtúndé, Mashola Gist TV àtúndé. À ń sọ̀rọ̀ nípa royal gist, celebrity gist and politics. Ní orí channel yẹn kàn sí wa ní masholagist.tv@gmail.com tí ẹ bá ní ìpolówó ọjà lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ọlọ́run Elédùmarè aláàánú á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ o. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o. Wọ́n ní kábíyèsí sọ̀rọ̀, wọ́n ní ilẹ̀kùn wípé Queen Naomi o, ìgbà táwọn mọ̀ Queen Naomi o, ẹwà Ọlọ́run ó wà nínú ayé Queen Naomi. Àwọn bá wọn gẹ́gẹ́ bí obìnrin ni. Ẹ̀yin náà ẹ mọ̀ wípé àtìgbà tí kábíyèsí ti fẹ́ Queen Naomi, kò sí wàhálà, kò sí dààmú. Inú àwọn méjèèjì máa ń dùn ni, nítorí pé Ọlọ́run dìídì wọ́n fi Queen Naomi, wọ́n fi kún fún kábíyèsí ni. Kábíyèsí ni kò sí ẹni kankan tó fọwọ́ kó Queen Naomi rí, pé èyí jẹ́ nǹkan tó jẹ́ pé ó jọ àwọn lójú gan. Báwọn ò dẹ̀ lè fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré láíláí, àwọn ò dẹ̀ lè compare anybody sí Queen Naomi. Wọ́n nígbà tí kábíyèsí ń sọ fún àǹtí wa fashion, wọ́n ní ṣe ló ń sunkún. Wọ́n ní kábíyèsí ní kì í ṣe pé àwọn ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ẹ nítorí pé kó fi sunkún àbí káwọn fi bẹ̀ẹ́ nínú jẹ́. Wípé àwọn kàn fẹ́ kó o mọ̀ wípé nínú ayé ọkùnrin, obìnrin kan gbọ́dọ̀ wà tí ọkùnrin máa nífẹ̀ẹ́ dénú. Wípé àwọn fẹ́ gbogbo yín, àwọn ò fẹ́ yín fúnfẹ̀ẹ́, àwọn fẹ́ yín fún iṣẹ́ palace ni. Nítorí pé obìnrin kan péré làwọn nífẹ̀ẹ́, èèyàn kan táwọn tó nífẹ̀ẹ́ bíi ṣìkejì, ṣùgbọ́n ìfẹ́ wọn yàtọ̀. Ó ní Dr. Elizabeth, nítorí pé Dr. Elizabeth fẹ́ àwọn nítorí pé wọ́n love àwọn ni. Kì í ṣe pé Dr. Elizabeth fẹ́ àwọn nítorí owó àbí nítorí ipò. Ẹ̀yin náà máa rí pé gbogbo activity tí wọ́n ṣe nínú palace, Dr. Elizabeth ò ń sábà yọjú.
wọn ò dẹ̀ kí ń lọ sí any event kankan. Wọ́n ní business tiwọn tí wọ́n ń ṣe. Wọn ò ní time láti máa poke nose sí àfíà anybody. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n sọ ọ̀rọ̀ yìí láti inú ọkàn wọn ni, wípé kí wọ́n fi mọ bí àwọn ṣe feel nípa Queen Naomi. Wọ́n ní bí Queen Naomi ṣe dúró sí ayé àwọn ibi tí wọ́n wà, wọ́n ní kò sẹ́ni tó lè dúró síbẹ̀ láíláí. Wọ́n láwọn nífẹ̀ẹ́ Queen Naomi gan-an. Wọ́n ní àwọn ò lè fi bí àwọn ṣe nífẹ̀ẹ́ Queen Naomi, àwọn ò lè fi wé èèyàn kankan ní ayé àwọn. Wọ́n ní kì í ṣe nítorí pé obìnrin bímọ lèèyàn fi ń nífẹ̀ẹ́ obìnrin. Wọ́n ní tí mọ́mì Tádéníkáwò ò bá bímọ rárá, wọ́n ní báwọn ṣe máa ṣì nífẹ̀ẹ́ náà nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n àwọn tó wá dúpẹ́ wípé ńgbà tí mọ́mì Tádéní, wọ́n ní ńgbà tí wọ́n wá máa bímọ, wọ́n wá lọ bí Tádéníkáwò. Ọlọ́run fi Tádéníkáwò ta àwọn lọ́rẹ. Wípé àwọn nífẹ̀ẹ́ Tádéníkáwò gan-an, wípé Queen Naomi nu omijé ojú àwọn nù nítorí pé ipò ọba táwọn wà lénìí, wọ́n ní Tádéníkáwò ló dì mú. Wọ́n ní ká láwọn òbí àrẹ̀mọ nígbà yẹn ni wọn ò bá ti gba ipò ọba yìí ní ọwọ́ àwọn. Ẹ̀yin èèyàn lé, kábíyèsí sọ̀rọ̀ o. Wọ́n ní Queen Naomi, àwọn ni ìfẹ́ àwọn, àwọn ni ayọ̀ àwọn. Àwọn ni obìnrin tó jẹ́ pé táwọn bá dijú, àwọn máa ń rí nínú òkùnkùn, nínú ìmọ́lẹ̀. Wọ́n ní kò sí ibi tí àwọn ò ti kí ń rí Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ ni bàbá Erin ńlá sọ. Wọ́n ní kì í ṣe nítorí pé Queen Naomi jẹ́ èèyàn kan tó ní ọgbọ́n nìkan. Wọ́n ní ṣùgbọ́n inú wọn mọ́, inú wọn dáa. Wọ́n ní inú funfun ni wọ́n ní. Wọ́n ní wọn ò fi inú wọn kán máa fi ro èròkúrò bí àwọn obìnrin táwọn kó sínú palace ṣe ń rò. Wọ́n ní ṣùgbọ́n inú mímọ́ ni wọ́n ní. Ẹ̀yin èèyàn lé, kábíyèsí sọ̀rọ̀. Wọ́n ní kò sí nǹkan kan tó lè yí ìfẹ́ àti ìṣesí àwọn sí Queen Naomi padà. Ẹ̀yin èèyàn lé, tá bá ní ká máa sọ gbogbo nǹkan tí kábíyèsí sọ, àní kúrò ńbí lẹ́ni, ọ̀rọ̀ pọ̀. Ṣé rí tí ọkùnrin bá nífẹ̀ẹ́ obìnrin, kò ń ṣe nǹkan téèyàn lè rà lọ́jà, kò dẹ̀ ń ṣe nǹkan téèyàn lè wọ̀n. Natural ìfẹ́ léyìí, kì í ṣe artificial ìfẹ́. Ẹ mọ̀ pé Ọlọ́run ló so kábíyèsí àti Queen Naomi pọ̀. Ìtorí ẹ̀ ni ọ̀rọ̀ wọn fi ń rí bó ṣe rí, tó ń jẹ́ pé ẹ̀mẹ́wàá ló máa ya àwọn olórí lẹ́nu pé ṣáwọn nìkan ní. Ẹ mọ̀ pé ìgbà kan ni àǹtí wa fashion sọ pé àwọn mọ̀ pé Queen Naomi ń ṣe nǹkan sí kábíyèsí ni. My sister, kò sí nǹkan kan tí Queen Naomi ń ṣe sí kábíyèsí. Ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Nítorí pé gbogbo yín tẹ́ ẹ fẹ́ kábíyèsí ẹ̀ tí ì rí ìfẹ́ òtítọ́ rí ni. Tẹ́ bá ti rí ẹ máa mọ bó ṣe rí. Ṣùgbọ́n kéèyàn fẹ́yàn nítorí owó yàtọ̀ sí kéèyàn fẹ́yàn nítorí ìfẹ́. Tó bá jẹ́ pé nítorí owó lèèyàn fi fẹ́ ọkùnrin, nǹkan tójú ẹ̀ bá rí ló máa fara mọ́ bẹ̀. Kábíyèsí ti sọ̀rọ̀, ilẹ̀ ti kún lórí bó ṣe feel fún Queen Naomi. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ìgbà tí àǹtí wa fashion tó gbọ́ gbogbo ọ̀rọ̀ kábíyèsí, wọ́n ló sunkún. Ẹ mọ àwọn ẹkún tó jẹ́ pé èèyàn máa ń whine. Wọ́n ní irú ẹkún yẹn làǹtí wa sun. Wọ́n náà sunkún. Wọ́n ní in fact ojú wọn red bí aṣọ tán wọ̀ ní. Ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ẹkún yìí pọ̀. Wọ́n ní kábíyèsí, wọ́n sọ pé àwọn ti sọ tàwọn, ẹni tó bá létí kó gbọ́. Ẹni tí ọ̀rọ̀ yìí tó bá yé kó dìmú. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn. A dúpẹ́ ní ọwọ́ gbogbo yín bí a ṣe máa ń sọ àlẹ́jì ni o. Àbá kábíyèsí dé inú palace, ṣùgbọ́n nǹkan tá a gbọ́ lórí social media láwa torchlight sí. Ọlọ́run Elédùmarè aláàánú á bá mi wà pẹ̀lú yín o. Ilé àti ọ̀nà yín kò ní dojúrú o. Àánú Ọlọ́run á farahàn nínú ayé yín o. Please share this video, like and subscribe. God bless you all.